ìsàlẹ̀ góòlù tí ń tàn lẹ́gbin o, ti fàdákà tí ń ṣe yinrin gan nídọ̀tí. Má sáré ọ̀la kọlu ọlá, rìnà ọ̀la kọ́là ó wá bọ́ ọ ni. Táyé Kẹ́hìndé wáyé lọ́jọ́ kan náà, ṣùgbọ́n Kẹ́hìndé ò ní kánjú títí kó lóun ó ṣíwájú Táyé yọjú sáyé. Bó bá sáré irú ẹ̀ pẹ́rẹ́, àfàìmọ̀ kákèrègbè ó má fọ́ tomitomi. N tí ń jẹ́ kádàrá nù ọ̀rẹ́ wa, dákun má ṣàfarawé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin, má ṣàfarawé ìsàlẹ̀ òkìkí lẹ́gbin, má ṣàfarawé ìsàlẹ̀ ìmọ̀ lẹ́gbin, má ṣàfarawé ìsàlẹ̀ agbára lẹ́gbin. Gbogbo ẹni tó rí tó de wọn dá référéfé, gbogbo wọn kọ́ náà rìn rè. Gbogbo ẹni tó sì rò pọ̀rọ̀ wọn kì í ṣojú lásán, gbogbo wọn kọ́ ni wọn rìn rè. Àbógún ọdún tọ́bọ tí ń gbégbó ṣe bí lé lajá wà, kí wá ló dé tọ́dẹ̀ má jáwọ̀ gbẹ́ tán tájá fẹ́ máa ṣe bí ọ̀bọ. Ọ̀nà tóóró lọ̀nà ọ̀la o, ẹ̀bùrú pọ̀ tó lọ ṣalalu. Ẹni tó bá lè béṣù díje ní ṣẹ́bùrú. Ẹ wá dákun, ta ló ti béṣù díje rí tó jáwé olúborí òjèrè? Àfi kán fojú ànáwó kú kẹbọrọ bọ́ wọn láṣọ. Nídìí èyí ń kọ̀ ọ̀rẹ́ wa, mọ̀ra rẹ̀ jẹ́ ń tó ní ó tó ọ. Mú àwọn èèyàn láláwò kọ́ ṣe, ṣùgbọ́n má ṣe sáré àti dàbí wọn. Lọ̀mọ̀ nípa kádàrá, òun ni kì í jẹ́ kẹ́ni ó kánjú kú. Ìbáṣe pádìyẹ lẹ́nu àti ròyìn tó júrí kó tó pamọ́. Ò bá mọ̀ pádìyẹ náà ń láàgùn, ìyẹn ni ò já mọ́. Tó bá ṣe pé o lè mọ tójú bàrá rí kó tó dọbẹ̀ sí kòkò, ò bá ṣe bó ṣe mọ tẹ́lẹ̀ wá àṣàkún gbà wọ́n lámọ̀ràn ọjọ́ sí. Wò mí, ìsàlẹ̀ góòlù tí ń tàn lẹ́gbin, ti fàdákà tí ń ṣe yinrin náà nídọ̀tí. Kọ́mọ níwà lórúkọ tèmi. Ire o.